Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀rù dá. Èyí tó. Ẹ̀rí orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátíbóyè Táyémọ̀sí mi jẹ́ lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ àwọn nǹkan tí a gbé dání tí a máa ń ṣe àmọ́ sọ̀rọ̀ nípa àṣírí àtẹ̀gùn ní àwọn nǹkan kéékèèké tí kò pani lára torí ọlọ́ọ̀bá ni ọba tó ní àṣírí lọ́dọ̀ ẹnu wọn kan èké tí à ń bára wa sọ yìí èyí díẹ̀ tọ́lọ̀ fi mú wa òun náà ni à ń bára wa sọ èyí tí mo mú wálé mi náà ni àṣírí àdúrà sàárà kan ni ṣe rí ọjọ́ tí mo gba sàárà yìí lọ́dọ̀ bàbá mi kan kíní kan ló gbé mi débẹ̀ gbà náà kíní kan tó gbé mi débẹ̀ náà ni pé kíní kan ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn kọ́sítọ́mà mi kan òun àti níbi ìlú tó wà sáà wọ́n wá pè mí ni wọ́n ní wọ́n ṣàṣàlàyé nǹkan yìí mo wá wà lọ́dọ̀ bàbá mi náà jọ́nà bàbá náà jọ́nà ni wọ́n á kọ́ mi ní àdúrà kan oríṣìí méjì wọ́n á kọ́ mi ṣé rí alákọ̀ọ́kọ́ wọ́n ní téèyàn bá ṣe àdúrà yẹn tán oríṣìí mẹ́ta ìforíjì mi mẹ́ta ni wọ́n kọ́ mi ṣé rí alákọ̀ọ́kọ́ tá a bá ṣe àdúrà yẹn tán tá a bá da ẹ̀wà funfun yìí sí orí pan orí sílẹ̀ orí rúfin tá a bá dà sí láàrin tẹ dá síbẹ̀ kẹ wọlé kẹ padà déta ẹ ní rí ọkàn bàbá tẹ fún sílẹ̀ ẹ ní rí lẹ́lẹ̀ ẹ ní rí tracy lẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó bá ṣe tán tó bá kó sínú kí mo fún tó bá gbé sínú ilé tó bá máa dijọ́ kejì ẹ̀ nígbà kankan mọ́ ẹ ti tóbi ọlọ́run so irú ẹ̀ ni wọ́n fẹ́ ṣàlàyé fún wa lẹ́yìn tí èèyàn gbọ́dọ̀ mọ̀ sí lẹ́ẹ̀kan ní on the first ọdún tàbí on the fourth tí èèyàn bá mẹ́sì January yẹn lè ṣe ní February bẹ̀tì nǹkan tó ti ń dà ju ọdún yẹn iṣẹ́ ńlá ni sugar centuries onígun mẹ́rin wọn lágbàáyé ní igun mẹ́rin yẹn ẹ jẹ́ ká wá 16 ẹ̀wà funfun 16 ẹ wá jẹ́ ká dà pọ̀ àwọn pé àṣírí ni ẹni tó bá jára sírí á ti mọ nǹkan tí gbogbo nǹkan yìí mí ẹ dà méjèèjì pọ̀ àtẹ̀wà àti funfun ẹ dà pọ̀ ẹ wá jókòó ẹ ṣàlùwà látọ̀ ẹ̀kọ́ mùsùlùmí tí ẹ bá ṣe mùsùlùmí ẹ jókòó àdúrà ẹ wá jókòó ẹ fèsì ẹ dà sínú ké funfun kan ẹ wá fọwọ́ àlàáfíà mú ẹ̀wà ẹ tọrọ nǹkan tẹ́ ẹ fẹ́ sí ẹ jù sẹ́gbẹ̀ẹ́ ẹ fọwọ́ tún mú ṣúgà ẹ tọrọ nǹkan tẹ́ ẹ fẹ́ sí ẹ jù sẹ́gbẹ̀ẹ́ ẹ má wá jẹ́ kí méjèèjì dàpọ̀ mọ́ tí tẹ́ fi mú ẹyọ kọ̀ọ̀kan tán ẹ tọrọ nǹkan tẹ́ ẹ fẹ́ síbi ẹ̀wà èyí tẹ́ ẹ fẹ́ síbi ṣúgà ẹ má wá jẹ́ kó dàpọ̀ tó bá ti dàpọ̀ léwu a sì gbọ́dọ̀ lú mọ́ tí ẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn àwọn tó bá ti wá tán àmọ́ ṣúgà kan pẹ̀lú ọ̀tún àmọ́ ẹ̀wà kan pẹ̀lú òsì ṣúgà kan tá a mú pẹ̀lú ọ̀tún yẹn ẹ ju omi tó bá tó ìwẹ̀ eléyìí tẹ́ ń pọ̀ lówó sí ẹ lọ pẹ̀lú ọṣẹ tẹ́lẹ̀ fi wẹ̀lẹ́ kan ó lè jẹ́ fún ọlọ́jọ́ ọṣẹ dúdú ọjọ́ ní fọ́ọ̀sì náà ní kẹ́ sí ọjọ́ náà ní kẹ́ lò tàbí ọ̀dì fọ́ ní kẹ́ sí kẹ́ lò lọ́jọ́ náà ẹ wá gbómi ẹwọ́n lórí túmù ẹ lọ fọ́ọ̀sì yẹn wẹ̀ ẹ bá ti wẹ̀ tán ẹ wá jáde ẹ wá kó ẹ̀wà pẹ̀lú èyí tẹ́ kó yẹ kó sínú lẹ́nu kan ẹ kó ṣúgà sínú sẹ́gbẹ̀ kan ẹ má jẹ́ kó dàpọ̀ ẹ wá kó ẹ̀wà yìí lọ sí jìnnàjìnnà ẹ wá díjú kẹ́ dànù bó ṣe ní ọdún ẹ̀dá sí bó ṣe ní ọdún ẹ̀dá sí ẹ díjú dànù ni ẹ wá padà wálé ẹ mú ṣúgà ẹ mú wálé tiẹ̀ bá ti wá fẹ́ délé bóyá ẹ kàn wọlé yín lọ́kàn ẹ kàn máa mú ẹ máa da ẹ rọra fẹlẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kẹ́ fi dà ẹ yájú ní o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dà sí ibi tó bá wù táwọn nǹkan tó lọ ṣe fún ọdún náà àdó gbogbo ló ní fi wálé o àbúrò ní sẹbi kọkàn wọn kò ní sọmọ wa kò ní ṣàyàwá lágbára Ọlọ́run ṣé wàá rí tẹ́ bá wo àwọn àkọsílẹ̀ wa ní under description of this video ẹ máa rí pé a kọ àwọn ọ̀rọ̀ kan síbẹ̀ nípa ìwé ebook tó kún fún nǹkan ìwòsàn Ọlọ́run ní fi àìsàn sí ẹnì kọ̀ọ̀kan wa tẹ́ bá ti click lórí link yẹn ó máa gbé lọ sí tẹ́tí lè download ìwé náà ó dáa kéèyàn ní nǹkan ìwòsàn lé tẹ́ bá wo àwọn àkọlé ìwé tá a ṣe yẹ bóyá èyí tẹ́ ẹ fẹ́ wà ń bẹ̀ ẹ wò ó èyí tẹ́ ẹ fẹ́ tí ò bá sí ń bẹ̀ ẹ lè tún ní kẹ́ ẹ ní lọ́wọ́ future purpose
ẹ̀gbọ́n ọmọ yín tí ó di kọ́ sọ pé bàbá mi náà rú nǹkan tó lórí ayé kó tẹ̀ mọ́ wá rí nǹkan òwòsàn kankan lẹ̀ bó ṣe máa ń tírìsì irun rọrùn ọjọ́ tí nǹkan kan ṣe mí nígbà tí mo wà ní kékeré tí mo lọ bá bàbá kan tí mo lè jọ ara yún mi kí ni kí n ṣe wọ́n ní ló máa fi clean way àti ìbí wọn sọ pé gbà kí wà lẹ́jà kúrò mọ́ tuntun wọ́ ni wọ́n á lọ gbogbo sí ayé rẹ̀ kó tẹ̀ mọ́ màmá ṣe lo ewé ewúro nìkan kò má mọ̀ kò sì gbọ́dọ̀ ní ọmọ Áfíríkà eléyìí kì í ṣe pé bóyá iṣẹ́ kan iṣẹ́ tí mo fọgọ́ ìyẹn lọ fọ ogún ọdún kọ ìyẹn ń kọyàn kò sí yẹn mọ́ gbígbí níbo ojú ọ̀run tẹ́yẹ fò tí wọ́n fara kanra wọn ibi tó bá mọ̀ dé ni wọ́n á sọ bóyá ibi tí wọ́n mọ̀ tiẹ̀ dé ibi tẹlomi bẹ ni tẹlomi ti pé ibi tẹlomi ti pé ni tẹlomi ti bẹ̀rẹ̀ tá a bá níwèé lọ́wọ́ yí nǹkan wòsàn a máa mọ̀ ọ́n sí yàtọ̀ sí gbogbo yìí tẹ́ ń lò tó yẹ pé àní dààmú lágbára Ọlọ́run nǹkan wòsàn ni Ọlọ́run wá pẹ̀lú wa èmi náà lọ́mọ yín lẹ́ẹ̀kan sáà lóyún olùfẹ́ yín Dr. Mutiu láti gbé ìtàgé mọ̀sí mi jẹ́ tó bá dìgbà mi àtọ̀ mọ́rọ̀ mi tó tún yàtọ̀ sílé wa ẹ má gbàgbé láti subscribe sí ètò kílẹ̀ kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kọ́mẹ́ntì àti àtẹ̀yẹ́ tá a ti ṣe lépè tí a ti ṣe ó ti ti àti ṣe lọ ó dàbọ̀. Ìbà o Mr. Mutiu wá pẹ́ láyé o. Ìbà o Ọlátìbóyè wá pẹ́ láyé. Ìbà o Mr. Mutiu wá pẹ́ láyé o. Ìbà o Ọlátìbóyè wá pẹ́ láyé. Ẹni fẹ́ kí o kú, ẹni fẹ́ kí o kú. Agúnyán láyé ọlọ́gbọ́n bẹ̀ lọ́rùn ẹlẹ́gbẹ́ níbú eré ìbà o. Ọlátìbóyè wá pẹ́ láyé. Ìbà o Mr. Mutiu wá pẹ́ láyé o. Ìbà o Ọlátìbóyè wá pẹ́ láyé. Ìbà o Mr. Mutiu wá pẹ́ láyé o. Ìbà o Ọlátìbóyè wá pẹ́ láyé. Ẹni fẹ́ kí o kú, ẹni fẹ́ kí o kú. Agúnyán láyé ọlọ́gbọ́n bẹ̀ lọ́rùn ẹlẹ́gbẹ́ mi kú ewé ìbà o. Ọlátìbóyè wá pẹ́ láyé. Ṣọ́wa ṣọ́wa bàbá ṣọ́wa o. Aṣọ funfun tí a wọ̀ yìí ló káyé máa ti kó sí. Oníyàn tí mo bẹ̀rù ayé tó tó. Ṣọ́wa ṣọ́wa bàbá ṣọ́wa o. Aṣọ funfun tí a wọ̀ yìí ló káyé máa ti kó sí. Oníyàn tí mo bẹ̀rù ayé tó tó. Adékúta mẹ́rù ẹni tó fúyẹ́ lára ayé. Adékúta mẹ́rù ẹni tó fúyẹ́ lára ayé. Oníyàn tí mo bẹ̀rù ayé tó tó. Ṣọ́wa ṣọ́wa bàbá ṣọ́wa o. Aṣọ funfun tí a wọ̀ yìí ayé máa ti kú sí. Oníyàn tí mo bẹ̀rù ayé tó tó. Ṣọ́wa ṣọ́wa bàbá ṣọ́wa o. Aṣọ funfun tí a wọ̀ yìí ayé máa ti kú sí. Oníyàn tí mo bẹ̀rù ayé.